Ọlọrun ti mú wọn o, àwọn tó kọ lórí àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀. Níṣẹ́ ni gbogbo àwọn tó gbọ́ nípa àṣeyọrí àwọn agbófinró yìí ń pariwo ayọ̀ nígbà tí ìròyìn jáde pé ọwọ́ ọlọ́pàá ti tẹ àwọn tó pa abilékọ Láìtàn Mọ́tọ́lá Gbénlé, ọ̀gá iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Lọ́jọ́ Ẹtì, Friday ọjọ́ 10 oṣù kọkànlá ọdún 2023 tó kọjá làwọn géńdé ọkùnrin 4 kan fò fẹ́ǹsì wọlé lọ ká ìyá tó ti fìgbà kan jẹ́ akọ̀wé àgbà ní ọ̀kan nínú àwọn iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ́nú ilé ẹ̀ tó wà ládùúgbò Agbọ́fíátí lágbègbè Àpáta nígboro Ìbàdàn tí wọ́n sì yìn lọ́rùn pa. Ṣáájú ni wọ́n ti kọ́kọ́ de ìyá náà lókùn lọ́wọ́ àti ẹsẹ̀ méjèèjì. Wọ́n kó gbogbo ohun jíjẹ àti mímu tó wà nínú ilé ẹ̀ jáde tí wọ́n sì jẹ gbogbo ẹ̀ tán pátá níṣojú ẹ̀ nínú yàrá ìgbafẹ́ níbẹ̀. Lẹ́yìn náà ni wọ́n kó gbogbo ẹrù tó jọjú nínú ilé ìyá náà sínú àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ méjèèjì tí wọ́n sì gbé gbogbo ẹrù yìí pẹ̀lú àwọn ọkọ̀ olówó ńláńlá méjèèjì ọ̀hún lọ. Ọkùnrin ẹni ọdún 22 kan tó ń jẹ́ Bìsíríyù Ọlálékan ló kó àwọn ẹrú ikú náà sòdí lọ hùwà ọ̀dájú náà. Orúkọ àwọn 3 yòókù ni Bello Ọlálékan tó jẹ́ ẹni 30 ọdún, Simeoni Òjèyí ẹni ọdún 38 àti Fẹ́mi Omiṣore tó jẹ́ ẹni ọdún 43. Nígbà tó ń ṣàfihàn àwọn afurasí ọ̀daràn náà fáwọn oníròyìn lólú iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà lẹ́lẹ́yẹlé Ìbàdàn nírọ̀lẹ́ ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù kejì yìí. Ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà CP Adébọ́lá Hamsat ṣàlàyé pé lójú ẹsẹ̀ tí wọ́n ti fi ìṣẹ̀lẹ̀ yìí tó wa létí láti gbé ikọ̀ àwọn atọpinpin wa tá a mọ̀ sí monitoring unit dìde. Lẹ́sẹ̀kẹsẹ̀ náà làwọn monitoring unit wá ti kó àwọn ohun èlò tí wọ́n fi ń ṣe irú ìwádìí alágbára bẹ́ẹ̀ jọ. Wọ́n bẹ̀rẹ̀ ìwádìí láti mọ àwọn amòòkùnṣìkà ẹ̀dá tó gbẹ̀mí ẹni ìyá ọdún 72 náà tí wọ́n sì ná pápá bora. Ìwádìí ọ̀hún sì so èso rere. Gbogbo àwọn afurasí ọ̀daràn yìí ni wọ́n lọ ká mọ́ ibi tí kálukú wọn fara pamọ́ sí lọ́kọ̀ọ̀kan títí tọ́wọ́ fi tẹ àwọn 4. CP Hamsat ti wá ṣèlérí láti gbé àwọn afurasí apààyàn náà lọ sí kóòtù níbi tí wọn yóò ti gba ìdájọ́ ìjìyà ẹ̀ṣẹ̀ wọn lẹ́kùnrẹ́rẹ́. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.